point ẹ̀yàn fún mi ní 5,500,000 5.5 owó tí bàbá Àgbàlá Gabriel tán fún mi nígbà yẹn bọ̀ èmi fún ara mi lọ́kàn mi wọn bí mi o mo wá ní mo fẹ́ fún church wọn ní 500,000 kan fún mi ní account details wọn mo dẹ̀ ṣe 500,000 síbẹ̀ ó jẹ́ 5 million tí mo kó lọ bọ́ bí mo ṣe ná 5 million ni pé wọ́n rí i pé mò ń kọ́ ilé mi lọ́wọ́ mi ò tí ì gbé dédé kankan wọ́n bá mi débẹ̀ ẹ bá wo kíni rẹ̀ máa rí pé wọ́n bá mi dé sáìtì kan Àgbàlá Gabriel wá sọ fún mi pé owó táwọn gbà fún mi yìí o kí n rí i wípé mo gbé ilé yìí lọ sókè pé torí tọrọ ilé bá ti kú o pé yìí san owó tó máa ṣiṣẹ́ pẹ́rẹ́ o tó bá yẹ fún mi lówó yẹn mo á pọn bricklayer wọ́n bẹ̀rẹ̀ sí ní kọ́ mo á kọ́lé yẹn débi pé ó kù kákan ni mo láti ilẹ̀ mo gbé débi kákan change tó kù mo lọ fi gba ṣọ́ọ̀bù mo ń ta turkey ẹja full chicken mo ń ta mbẹ drinks tí n bá ti lọ location màá fi ìyàwó mi síbẹ̀ èmi á lọ location ṣùgbọ́n mo fẹ́ sọ nǹkan tó máa ya gbogbo àgbáyé lẹ́nu tó kó mọ gbogbo àgbáyé ló ń wò wá bí mo ṣe ń sọ̀rọ̀ yìí nìsín àtẹja o àti turkey o àti chicken mi ò ta kankan mọ́ mẹ́. ajá tó ń dán wò ń dán kìíní àná. kì í ṣe pé mo fẹ́ change segment yìí o ṣe rí ìgbà ogun kan ibi tí mo lọ bá ṣọ́ọ̀bù sí yẹn ìyá kan ló kọ́ sọ pé ayé bí oṣù ó mọ̀ pé mi náà ń ta nǹkan tútù bí ó wá ìwọ náà tún wá gbé ṣọ́ọ̀bù sí bí mo ní màmá provision rẹ̀ ní ta èmi ò ta provisions mineral àti ẹja tó ló ti papọ̀ ẹ ṣé mo mọ̀ pé òun náà ń ta nǹkan tútù ó kàn díjọ́ kan ni mo dé ṣọ́ọ̀bù àti ń tajà yẹn lọ ọjà tí mo rà síbẹ̀ lé ní 200,000 torí fírísà méjì ni mo ń lò gbogbo ẹ̀dẹ̀ mint ó dẹ̀ bàjẹ́ níjọ́ kan báyìí sí ṣọ́ọ̀bù láàárọ̀ mo kàn pé kí ló ń hùn ní ṣọ́ọ̀bù báyìí tá a máa ṣí fírísà báyìí láì ṣe pé kò sí iná àṣìkejì gbogbo ẹ̀ ti bàjẹ́ síbẹ̀ mo wá kó ọjà yẹn mo wá lọ kó dànù torí àwọn èèyàn máa mọ nǹkan téèyàn ńlá kọjá wọn kàn máa ní wọn gbówó fún lágbájá wọn fún lágbájá. jẹ́ kí ẹ farabalẹ̀ kẹ́ gbóhùn látẹnu wọn àti àwọn action tó máa ń lò yẹn nínú sinimá káàkiri àgbáyé ẹ̀yà máa fẹ́ jẹ́ kẹ́ farabalẹ̀ kẹ́ gbọ́ ọ̀rọ̀ látẹnu wọn báyìí ẹ ká sàn bàbá mi sà. ẹ lẹ ká sàn orúkọ mi ni Adéwálé Alébíoṣù tí gbogbo èèyàn máa ń pè ní awo lọ́jọ́ awo lólùpẹ̀nà èmi gangan ní ifá olókun abìgá wo létí omi ọ̀rọ̀ mọ̀dìmọ̀dì jẹ́ nǹkan ríbi tí iṣẹ́ ní pẹ̀lú màá sáàgùn o màá jáàgùn màá dọ́ọ̀gùn o. ṣe rí bẹ́ẹ̀ ṣe ń pè ọmọ ohun yẹn èmi kan tí mo jẹ́ Yorùbá tí mo rò pé ṣe pé action yẹn ti gbọ́ra ẹ wo bí àwọn olólùfẹ́ yín bí wọ́n ṣe ń gbádùn yín lágbọ́lọ̀ lọ́hùn ẹ̀yin ó gbádùn ara yín jù bẹ́ẹ̀ inú mi dùn gan pé àpè ẹ̀jẹ̀ tó wá níbi tí a ti fẹ́ mú ọ̀rọ̀ yẹn nípa àṣírí títí àràǹbarà tó wà lórí ètò ń bí ẹ jẹ́ ká kọ́kọ́ mú lọ láti ibi tí bàbá wa Adéwálé Alébíoṣù tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti mọ̀ dáadáa bí wọ́n ṣe wọnú tíátà tí wọ́n fi bára wọn nù iṣẹ́ babaláwo táwọn èèyàn mọ̀ yín dáadáa pẹ̀lú ẹ̀. bẹ́ẹ̀ni ní ìgbà tí mo wà nílùú kan tó ń pè ní Agége lẹ́kọ̀ọ́ mo kéré ọdún tí mo bẹ̀rẹ̀ tíátà mo bẹ̀rẹ̀ ní 1979 ni mo bẹ̀rẹ̀ ní ìlú Agége mo ń lọ sí school mo dẹ̀ tún lọ join ní ọ̀gá kan tí wọ́n ń pè ní Táíwò Balógun orúkọ group wa ńgbà ni wọ́n ń pè ní Adé Aláṣẹlà ní ìlú Agége so mo bẹ̀rẹ̀ ìgbà tí mo kọ́ fẹ́ bẹ̀rẹ̀ bàbá mi ò gbà mí láyè wọn ní iléèwé láwọn ní kí n lọ àwọn àbúrò ẹ̀ wá náà ẹ filẹ̀ èyàn ò mọṣẹ́ tí kálukú máa ṣe la wọ́n dẹ̀ gbà sí wọn lẹ́nu wọ́n ní kí n máa lọ́kọ̀ so mo á bẹ̀rẹ̀ lọ́dọ̀ Táíwò Balógun ní ọdún 1979 nílùú Agége bí mo ṣe bẹ̀rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ náà. ẹ jọ̀ọ́ ẹ má bínú ṣé sinimá wà bí ipa olè kó lákọ̀ọ́kọ́ tó fi di wípé tipa babaláwo yẹn gangan lọ́hún yẹn wá gbádùn ẹ̀ gan. ọ̀dọ̀ ọ̀gá mi tí mo ti kọ́ṣẹ́ comedian ni aláwàdà ni ìyẹn ló fi jẹ́ pé àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó bá ń wo fíìmù tèmi wọ́n máa ń ní babaláwo tèmi pé àwàdà máa ń yọ nínú ọ̀rọ̀ mi ẹni tí mo kọ́kọ́ ṣẹ́ lọ́dọ̀ ẹ̀ nílùú Agége gbogbo èèyàn ń pè ní bàbá Bógan àwàdà ló ń ṣe ìgbà tí mo lo ọdún 6 lọ́dọ̀ títà wọn tí mo ṣe tán bẹ̀ wọ́n sọ fọ́gá mi yẹn pé ohun mi kémi náà máa pọ̀fọ̀ ó ní kò máa rọrùn láti máa pọ̀fọ̀ mo ní mi ò kọ̀ máa ń lọ darapọ̀ mọ́ ọ̀tán tó máa ń pọ̀fọ̀ mo á lọ darapọ̀ mọ́ Lálùdé àwọn gbé ní Ìwàyà lọ́dún náà lẹ́kọ̀ọ́ mo á lọ darapọ̀ mọ́ àwọn ọ̀dọ̀ ni mo ti wá kọ́ nípa báwo la ṣe ń pọ̀fọ̀ báwo la ṣe lè ṣe babaláwo báwo la ṣe ń sọ ìwà èdè bí mo ṣe bẹ̀rẹ̀ nípa ti babaláwo ni. ẹ ṣé púpọ̀ ẹ ṣé ẹ̀yin ti wà nílé òun náà lẹ ti gbọ́ wẹ́rẹ́wẹ́rẹ́ yẹn bí àwọn ìrìn àjò yẹn pẹ̀lú àṣírí ohun tó wá padà dé lónìí tó ṣe bẹ̀rẹ̀ ẹ ṣé púpọ̀ ibi tí a tún fẹ́ yà sí nípa ọ̀rọ̀ social media nípa nǹkan tó ń lọ torí ní ìgbà kan ni àwọn kan gbé síbẹ̀ wípé
lẹ́yìn ìgbà tí pásítọ̀ Àgbàlá Gabriel tí wọ́n ṣe ìrànlọ́wọ́ tí wọ́n fẹ́ ṣe, àwọn kan ń sọ ní ọ̀rọ̀ méjì. Àwọn kan sọ pé ńṣe ni ẹ lọ fi owó ṣe nǹkan míì, àwọn kan tó sọ wípé ńṣe ni ẹ lọ fi owó ṣe ìyàwó. Ọ̀rọ̀ yẹn pọ̀ gan débi pé oríṣiríṣi blọ́gà ló gbé. Ẹ jọ̀ọ́ kẹ́ẹ̀kan lè bá wa tan ìmọ́lẹ̀ sí àṣírí ibi àárín yẹn. Ọ̀rọ̀ social media tí artist kan bá lóun fẹ́ máa, torí ìyàwó mi mọ̀ pé mi ò kí máa ń wo comment section nítorí ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ táwọn èèyàn máa ń sọ síbẹ̀. Òótọ́ ni ọ̀rọ̀ tẹ́ sọ yẹn. Nígbà tí Àgbàlá Gabriel gbé mi jáde táwọn èèyàn fún mi lówó, àwọn kan tiẹ̀ sọ pé wọ́n lọ mú mi mọ́ bọ́n ṣe mo wà ń patí kan wá gbégbó Heineken síwájú mi, wọ́n yà mí mọ́ ìgò Heineken, wọ́n á lọ post ẹ̀, wọ́n ní ẹ wo owó tán fún Alebiosu, ó lọ fi Heineken ló lọ fi owó mu lọ fi ṣe gbá. Ìgbà tí yẹn die down, wọ́n tún ní mo lọ fowó ṣèyàwó. Bẹ́ẹ̀ kó tó di wípé Àgbàlá Gabriel ó gbowó fún mi, lèmi ti ní déètì tí wọ́n ti fún mi ní registry ní Ìkòyí, torí pé ìyàwó mi tí mo fẹ́ ti bí mo 5 fún mi, mo 5 tó bí fún mi ó kù 4 níbẹ̀. Sọ àwọn èèyàn máa ń wá sọ pé mi nǹkan tó yẹ kí n ṣe lórí ẹ̀ mi ò ṣe gbá, mi ò ṣàwo. Mo wá ló dà, ṣé ẹ máa gbà mí láyè kí n kọ́kọ́ gbé lọ sí registry kọ́kàn yín lè balẹ̀, wọ́n nítorí pé mo rí lọ́mọdé ni. Wọ́n pè jẹ́ kí n lọ ṣe ti registry kúrò ń bẹ̀. Èló ní gbogbo tí mo ná ní registry? Wọ́n gba 20,000 naira lọ́wọ́ mi, owó tá a máa fi fill gbogbo òwe tá a máa fill. Ìjọ tá a dẹ̀ lọ bí kan ní kára kìíní kan, àwọn èdè ń ṣòwò tó pọ̀ bí ká ya fọ́tò. Wọ́n dẹ̀ fún mi ní 5 million point, ẹ̀yàn fún mi ní 5,500,000. 5.5 owó tí bàbá Àgbàlá Gabriel tó fún mi nígbà yẹn. Bọ̀ èmi fún ara mi lọ́kàn mi, wọ́n bí mi o, mo wá ní mo fẹ́ fún church wọn ní 500,000 kan fún mi ní account details wọn, mo dẹ̀ ṣe 500,000 síbẹ̀, ó jẹ́ 5 million tí mo kó lọ. Bọ́ bí mo ṣe ná 5 million ni pé wọ́n rí i pé mò ń kọ́ ilé mi lọ́wọ́, mi ò tí ì gbé dédé kankan, wọ́n bá mi débẹ̀. Ẹ bá wo kíni rẹ̀ máa rí pé wọ́n bá mi dé sáìtì kan. Àgbàlá Gabriel wá sọ fún mi pé owó táwọn gbà fún mi yìí o, kí n rí i wípé mo gbé ilé yìí lọ sókè, pé torí tọ́rọ̀ ilé bá ti kú o, pé èèyàn sanwó ló tún máa ṣe pẹ́rẹ́ o. tó bá yẹ fún mi lówó yẹn mo á pọn bricklayer wọ́n bẹ̀rẹ̀ sí ní kọ́ mo á kọ́lé yẹn débi pé ó kù kákan ni mo láti ilẹ̀ mo gbé débi kákan change tó kù mo lọ fi gba shop mo ń ta turkey ẹja full chicken mo ń ta mbẹ drinks tí n bá ti lọ location màá fi ìyàwó mi síbẹ̀ èmi á lọ location ṣùgbọ́n mo fẹ́ sọ nǹkan tó máa ya gbogbo àgbáyé lẹ́nu tó pé mo gbogbo àgbáyé ló ń wò wá bí mo ṣe ń sọ̀rọ̀ ní ìsìn àtẹja o àti turkey o àti chicken mi ò ta kankan mọ́ mẹ́. kí ló dé tó fi di bẹ́ẹ̀. kì í ṣe pé mo fẹ́ change segment yìí o ṣe rí ìgbà ọgbọ́n kan ibi tí mo lọ gba ṣọ́ọ̀pù sí yẹn ìyá kan ló kọ́ sọ pé Alebiosu ó mọ̀ pé mi náà ń ta nǹkan tútù ń bí owó náà tún wá gbé ṣọ́ọ̀pù sí bí mo ní màmá provisions lẹ́yìn ń ta èmi ò ta provisions mineral àti ẹja bó ló ti papọ̀ ṣé mo mọ̀ pé òun náà ń ta nǹkan tútù ó kàn díjọ́ kan ni mo dé ṣọ́ọ̀pù àti ń tajà yẹn lọ ọjà tí mo rà síbẹ̀ lé ní 200,000 torí fírísà méjì ni mo ń lò gbogbo ẹ̀dẹ́ mint ó dẹ̀ bàjẹ́ níjọ́ kan báyìí sí ṣọ́ọ̀pù láàárọ̀ mo kàn pé kí ló ń wọ̀n mi ṣọ́ọ̀pù báyìí tá a máa ṣí fírísà báyìí láì ṣe pé kò sí iná àṣìkejì gbogbo ẹ̀ ti bàjẹ́ síbẹ̀ mo wá kó ọjà yẹn mo wá lọ kó dànù torí àwọn èèyàn máa mọ nǹkan téèyàn ńlá kọjá wọn kàn máa ní wọn gbówó fún lágbájá wọn fún lágbájá lówó lóòótọ́ wọn gbìyànjú Àgbàlá Gabriel ọ̀gá ni wọ́n o mo tún kí wọn lẹ́ẹ̀kan sí i o wọ́n gbìyànjú fún mi o ṣùgbọ́n nígbà tí mo ti kọ́lé tán owó tí mo lọ fi gba ṣọ́ọ̀bù owó yẹn padà run ni ìyá yẹn náà wàá rí pé mo kúrò níbí o wàá rí pé kinní kan èmi tún bá tún lọ yá owó mi mo tún fi rajà síbẹ̀ mo ṣáà ń gbàdúrà wọ́n tún bàjẹ́ tí mo yẹn ń bá yín sọ̀rọ̀ yìí àti fírísà kìíní àti kejì àti jẹ́ǹ tí mo rà mo ti kó wọn wá sílé ilé lọ́wọ́ mi ta wọn kan mọ́ báyìí ìjọ tó bá dẹ̀ pé mi sí location máa lọ ẹ máa fi yíra wọn ìyàwó àbẹ ọmọ wà bẹ́ẹ̀ mo náà mọ náà institution mo náà kéékèèké. ẹ̀yin ti wá nílé tí ẹ láǹfààní tí ẹ ń wò wá tẹ̀jẹ̀ tó ń gbọ́ wa ọ̀rọ̀ náà lẹ ti ń gbọ́ wẹ́rẹ́wẹ́rẹ́ yìí pàápàá jùlọ àwọn ọ̀pọ̀ ìbéèrè tí àwa tí ẹ jẹ́ olólùfẹ́ Àṣírí Àràǹbarà tẹ́ ti fi ránṣẹ́ nípa bàbá wa Alebiosu nípa ọ̀rọ̀ owó ó ti yọ̀nà náà ẹ ti gbọ́ ṣe sọ̀rọ̀ lọ sọ́tún tí wọ́n sọ̀rọ̀ lọ sósì pẹ̀lú àwọn nǹkan tó tún ṣẹlẹ̀ nípa tọ̀rọ̀ owó bó ṣe lọ ibi tí mo tún wá fẹ́ yà sí ni wípé sà láti ìgbà tó ti di pé ẹ ti ń ṣe iṣẹ́ tíátà yìí tó jẹ́ wípé àwọn gbogbo àgbáyé ló ń woṣẹ́ yín tí wọ́n nífẹ̀ẹ́ sí acting yín pàápàá jùlọ nípa ti babaláwo ẹjọ́ ìjà ti rí àwọn tó jẹ́ pé ẹlẹ́sìn kankan tó jẹ́ bíi Christian ìyá ẹlẹ́sìn ìbílẹ̀ àbí mùsùlùmí tí ẹ̀rí àǹfààní gbà látọwọ́ wọn torí ẹ̀ ń gbé àṣà adúláwọ̀ ga. bẹ́ẹ̀ni kò sí ẹni tí mi ò ti rí àǹfààní lára wọn
torí pé nígbà tí Àgbàlá Gabriel gbowó fún mi àti Christian àti Muslim àtẹlẹ́sìn àbáláyé gbogbo náà ni wọ́n nawọ́ sí mi. Yàtọ̀ sí yẹn àwọn kọ̀ọ̀kan náà nínú wọn bí rọ́wọ́n ẹlẹ́sìn àbáláyé ìgbà míì ká lọ èèyàn lè ṣe kó má ládojúkọ nídìí iṣẹ́ wa gbígbà míì kan ta wá lọ́fà kan pè wá lápèta ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí kálukú bá ní alíbi ṣùgbọ́n lè lọ Dubai lọ ṣùgbọ́n ogun yẹn á dẹ̀ ṣe bẹ́ẹ̀ náà ní church bẹ́ẹ̀ lọ́wọ́n afá so lóríṣiríṣi wọ́n nawọ́ sí mi ní apá ibi tí wọ́n rò pọ́n ti ràn mí lọ́wọ́. Ẹ ṣé mo dúpẹ́ àwọn olólùfẹ́ yín kan náà wọ́n tẹ àtẹ̀jíṣẹ́ nípa ìbéèrè kan pé kí n béèrè lọ́wọ́ yín pé àwọn fẹ́ béèrè pé látẹ̀yìn ìgbà tí ẹ ti ṣe ìyàwó tó ti di pé Àgbàlá Gabriel ṣe tí wọ́n ṣe wọ́n ṣàǹfààní tí wọ́n ṣe tó ti wá di pé ẹ ti ń ta tọ́kì ń gbà yẹn torí wọ́n ṣe ẹ̀gbọ́n nísìnyí pé bí tọ́kì ṣe lọ kí wàá ní ìpinnu yín pẹ̀lú ìrànlọ́wọ́ tẹ̀ tún fẹ́ látọwọ́ òwe èèyàn pẹ̀lú ibi tọ́rọ̀ dé báyìí. Torí mi ò tiẹ̀ tí máa tún sọ pé kí ìlú wa ràn mí lọ́wọ́ nísìnyí pa ẹ fún mi lówó ẹ ṣe gbá wọn á pè mí pé ọ̀gbẹ́ni ṣé o fẹ́ pa gbogbo àgbáyé ni a ti fún ẹ lówó the other time olóòkọ́lé okùn kó nǹkan olóòǹtajà ọjà yẹn olóṣè bákan kó kàn wá ìwọ ló mọ bó ṣe ṣe ṣùgbọ́n mo mọ̀ pé wọn aláàánú ṣì wà ẹni tó bá ní lọ́kàn tó wò pa alẹ́ bí oṣù yẹn ńṣe láàárọ̀ pé ó ti dókè o ó tún sì nílò ìrànlọ́wọ́ tó bá ṣe fún mi màá gbà o ṣùgbọ́n èyí tí mo wá mi ní ẹ fún mi lówó mo kàn yà lọ bẹ̀rẹ̀ pé kì í ṣe ohun tẹ́ ẹ bí mi mo kàn yà lọ bẹ̀rẹ̀ nítorí oríṣiríṣi nǹkan táwọn èèyàn ń sọ wọn ò mọ ohun tí mò ń là kọjá mi ò fowó ṣèyàwó mi ò fowó mutí ohun tí mo fowó ṣe náà ni mo sọ yẹn. Àwọn kan náà tún sọ wọ́n ní pé àbí pẹ̀lú fíìmù tẹ́ ń ṣe Ìgbàlà pé bí apẹ́ tiẹ̀ ti ṣe ẹgbẹ́ kan rí bí ẹgbẹ́ àwo àbí nǹkan kan àsìn pé bóyá ẹ bìlọ́ǹgì sí bí ẹgbẹ́ kan. Òwe kan ni màá fi dá yín lóhùn ẹ má bínú Yorùbá sọ yí pé ọ̀rọ̀ ilé á ní wọn kì í sọ ń tà ẹ rí i pé orí afẹ́fẹ́ ni mo wà gbogbo èèyàn ni wọ́n dẹ̀ gbọ́ wa ní tó bá dẹ̀ jọ àṣírí ló gbọ́dọ̀ jẹ́ ẹ má bínú mi ní sọ́jú ká má lọ síbẹ̀. Ẹ ṣé púpọ̀ bàbá mi ẹ jọ̀ọ́ mo fẹ́ béèrè ìbéèrè kan nípa n tó tẹ́ sọ pé ó ṣẹlẹ̀ nípa ọ̀rọ̀ ti tọ́kì gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ pé ní àdúgbò ibi tí ṣọ́ọ̀bù yín wà yẹn ìyá kan bí pé wọ́n halẹ̀ mọ́ yín tó fi di pé gbogbo ọjà bàjẹ́ fírísà kò ṣiṣẹ́ mọ́ ṣùgbọ́n lójú àwọn tó ń wò yín gẹ́gẹ́ bí òṣèré tó ń kópa nípa tìṣẹ̀ṣe ṣé kò dídàbẹ́ ni pé ẹ ní nǹkan kan àbí ìyá yẹn kàn halẹ̀ mọ́ yín lásán ẹ̀kọ́ wá gbogbo ẹ̀kọ́ wá ṣírí bẹ́ẹ̀. Ó máa ń ṣe o ẹ mọ̀ pé àṣà ń sáré ejò náà ń sáré ẹnìkan kan yára jẹ nìkan lọ ni ṣe rí àwọn tí wọ́n ń pè ní àwọn àgbàlagbà ẹ̀yin ò lè mọ̀ wọ́n àwa mọ̀ wọ́n àwọn tí wọ́n ń pè ní ọ̀fọ̀kàn nínú. Ẹ̀yin ti wà nílé ẹ̀yin ti Arambara ẹ ṣe púpọ̀ tẹ́ ń bá mi wò tẹ́jẹ́ bá mi ṣíà ẹ̀ mo ṣe wà pẹ̀lú bàbá mi dáadáa Alébíoṣù Awólọ́jọ́ Ọ̀yá mo tún fẹ́ béèrè ìbéèrè kan lọ́wọ́ yín sí ìbéèrè yìí jẹ́ máa ń ṣe mí láàánú gan pẹ̀lú yín ẹ má bínú nǹkan tí mo fẹ́ béèrè yìí o nítorí ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí bá pè yín pé bóyá a fẹ́ abáyín location abẹ́ńlọ location ọ̀rọ̀ yín ẹ máa ń sọ̀rọ̀ lọ bíbá pé ọ̀kadà orí ọ̀kadà lẹ wà àbọ̀kadà lẹ gbé ibi tí mo ti wá fẹ́ mú béèrè yẹn ni pé ṣé nítorí ọ̀wọ́n gbogbo owó èpò ilé ṣe fẹ́ máa gbé mọ́tò yín jáde ni àti wípé tẹ bá jáde tẹ bá gbé ọ̀kadà àwọn nǹkan wo lójú yín máa ń rí pẹ̀lú àwọn olólùfẹ́ yín àwọn ọmọ gbòòrò tó máa pè lọ́tùn lósì. Arambara Abamisa. Ọ̀rọ̀ tí mo máa ń torí ẹ̀sán kan ní ilé yẹn ọ̀rọ̀ tẹ béèrè yẹn kì í ṣe pé mo ní mọ́tò mo gbé sílẹ̀ mi ò ní mọ́tò rárá níṣe ni mi ò ra mọ́tò rí láyé mi ò ra ọ̀kadà rí láyé mi mo dẹ̀ ti bẹ̀rẹ̀ iṣẹ́ láti 1979 ó ti lé ní 40 years dáadáa tí mo ti bẹ̀rẹ̀. Ra mọ́tò abẹ́ tí. mi ò rà rí ṣé wá rí tí mo bá wà lórí ọ̀kadà ń gbà mí àdójúkọ tí máa ń rí tàbí mo bọ́ọ̀lẹ̀ ń bì kan síbì kan àwọn tá à ń pè ní àwọn ọmọ ọ̀tá yìí wọ́n ń ṣọmọ ọ̀tá àwọn náà ní ipa tí wọ́n ń kó ní ayé wa àwọn pẹ̀lú wọ́n jẹ́ èèyàn tó dáńgbò mí nígbà míì táwọn ọmọ ọ̀tá mi bá dá mi tó sọ pé fáàrẹ̀ wo àwa máa wo fíìmù ẹ̀ àwa bójú ẹ̀ jẹ́ ń bí àwọn kan máa tún jáde wọ́n máa ní akílódé tẹ̀ ń ṣe báyìí iṣẹ́ ṣiṣẹ́ owó sí lọ́wọ́ ni ẹ̀yin ò mọ̀ bóyá ẹni tó ń lọ ìbúra kọ́bọ̀ ò sí lọ́wọ́ ẹ̀ gbà mí lóòótọ́ ó dẹ̀ lè jẹ́ pé nǹkan tó kù lọ́ mi níbi táwọn ti ń béèrè owó yẹn nǹkan tó máa gbé mi débi tí mò ń lọ ni ìgbà míì wà
owó tó yẹ kébì tó fi jẹun sínú ara mi máa wò pé tí n bá débi tí mo lọ máa sọ fún wọn pé mi ò tí ì jẹun ara ń jẹ fún mi ni máa fún wọn láti máa rí pé wàhálà yẹn pọ̀ jù. Mi ò ní mọ́tò. pẹ̀lú bíi tí ẹ má pẹ̀lú bíi tí orúkọ yín dé tí ó pé. ẹnìkan rí mi níjọ́ kan ó ní ó ti pẹ́ tí mo ti máa rí yín tẹ́ máa ń dó ní bus stop wọ́n tó jọ́ kadà lẹ́ máa ń dó gbogbo gbà látọ̀dún ìta tí ń wò yìí ẹ ní mọ́tò mi ò ní mọ́tò olówó kí ló dé tẹ̀ wá gba nọ́mbà lọ́kadà kan kẹ́ máa sọ pé kó máa gbé dípò tẹ́ fi máa ń dó títì kó dá orúkọ yín ju gbogbo bẹ́ẹ̀ ṣé mi ìwà mọ̀ pé mo lórúkọ ni mi ò mọ ibi tí Ọlọ́run ti kádàrá pé kí wọ́n mọ̀ mi ò tí ì rí lábẹ́ ọ̀run yìí mo kú òde kọ́ńtírì mo lọ sí Kotonu mo lọ ṣiṣẹ́ bẹ́ẹ̀ náà ni o láti ibi tí ọ̀kadà ti já mílẹ̀ náà sọ pé bọ́dá náà ni tó máa ń ṣe babaláwo bọ́dá náà ni mo wá wò pé ṣán tún wo fíìmù mi bíi àṣekò síbi tó ń ti mọ̀ mi ìgbà tó tún ní Àgbàlá Gabriel náà gbé mi jáde tó wá ń pè láti abroad káàkiri láti Italy láti Germany láti UK láti America yá eléré wa tá a nífẹ̀ẹ́ sí ni tábà rí inú fíìmù àwọn òkì máa ń wò wọ́n mọ̀ pàṣẹ tẹ́ mọ̀ mi tó bẹ́ẹ̀ yẹn tí n bá post nǹkan sí TikTok ní sẹ́ máa rí tó máa lọ tán olólùfẹ́ ni máa wò rẹpẹtẹ ọ̀rọ̀ mọ́tò mi ò ní mọ́tò ní wọ́n kò sí nǹkan tọ́lọ́run ò lè ṣe kò sí nǹkan tọ́lọ́run ò lè ṣe. ọ̀rọ̀ yẹn ó gbẹnu tán ṣùgbọ́n gẹ́gẹ́ bí nǹkan tí ẹ fẹ́ parí ẹ̀ pé kò sí tọ́lọ́run ò lè ṣe inú mi jẹ́ máa dùn pẹ̀lú gbogbo àwa tí ẹ̀ ń wò wáyé ẹ bá wa share program kẹjẹ bá wa comment ọ̀rọ̀ tí èmi máa gbọ́ lẹ́nu wọn yìí ó jẹ́ ìgbà àkọ́kọ́ nítorí ó ti máa ń gbé mi lọ́kàn pé ó ṣe jẹ́ ọ̀kadà ó ṣe jórí ọ̀kadà ṣùgbọ́n lábẹ́ bó tilẹ̀ ń kórí ìyanu máa ṣẹlẹ̀ láṣẹ lọ. ìbéèrè kan tí mo ti fẹ́ béèrè pé jọ ẹ kàn bá mi sọ ní ráńpẹ́ àjọṣepọ̀ pẹ̀lú ẹ̀yin àti àwọn onítíátà tó kù yín nínú ẹgbẹ́ àti àjọṣepọ̀ individual àjọṣepọ̀ tó wà ń bẹ dáadáa. àjọṣepọ̀ tó dánmọ́rán ló wà láàrin èmi àti wọn mi ò tí ì rí òṣèré kan nílẹ̀ Káàárọ̀ Oòjíire yìí tàbí nílùú òyìnbó pàápàá torí ẹgbẹ́ wa ti dé ìlú òyìnbó tampan ó wà nílùú òyìnbó so mi ò rí bí tán ti ní sọ pé àlébi oṣù irọ́ àjọṣepọ̀ wa ó dánmọ́rán kò sí wàhálà. ẹ ṣe púpọ̀ ẹ̀yin ti wá nílé ohun tí mo tún máa béèrè ní sí pé mo fẹ́ kẹjọ kẹ bá mi pé bí a nọ́mbà mánéjà yín àbí nọ́mbà tọ̀dọ̀ títí yín fún àwọn tó jẹ́ pé olólùfẹ́ tó fẹ́ ké àti àwọn tó jẹ́ olùrànlọ́wọ́ àwọn ẹlẹ́yinjú àánú torí ńgbà tẹ́lómi ń gbọ́ nǹkan tẹ́ ẹ sọ kalẹ̀ lẹ́lómi ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ tó jẹ́ wò pé ìrànlọ́wọ́ lè dìde látọ̀dọ̀ tòun ẹ tí mo jẹ́ gbàgbọ́ wípé ẹlẹ́yinjú àánú làwa tá a jẹ́ Yorùbá lájẹ máa fẹ́ ràn wa lọ́wọ́ inú mi máa dùn tí ẹ bá lè bá ń pe nọ́mbà yín. mo lè pe nọ́mbà mi dáadáa nọ́mbà mi tó jẹ́ pé wọ́n lè fi pè mí sí torí mi ò ní fi ti mánéjà mi sílẹ̀ ẹni tó bá ń wá ràn lọ́wọ́ kì í fi nọ́mbà mánéjà lẹ̀ nọ́mbà rẹ̀ ló máa filẹ̀ wọ́n á lè pè òun direct nọ́mbà mi ni 090 344 10063 090 344 10063 nọ́mbà wọn nìyẹn o ẹ̀yin ẹlẹ́yinjú àánú àtẹ̀yin tó jẹ́ pé ẹ tún ná wọn nǹkan bíi méjì tó tún lè jẹ́ kí gbogbo ìyàtọ̀. àlọ́rọ̀ mọ́tò yìí ló jẹ́ kí n lè lọ́kàn ìlú ilé wọ́n bá sọ pé kí n wá kí àwọn ilé torí àwọn bọ́ọ̀ ṣe ń wò nínú fíìmù ẹ̀ wọ́n rò pé bẹ́ẹ̀ náà mo ṣe tó nu ayé rẹ̀ máa rántí pé tí n bá wá lọ kí wọn wọ́n wá rí kórí ọ̀kadà ni mo ti bọ́ọ̀lẹ̀ ojú ìran ẹ̀ fi wò mí màá kàn sọ fún wọn pé mo wà ní location pé tí màá dẹ̀ máa sọjọ́ tí n bá tún wá tí n bá parí iṣẹ́ tí mò ń ṣe. nǹkan tẹ́ ẹ sọ yìí ó tún jẹ́ kí àwọn olólùfẹ́ tó ń wòye pé látara ẹ̀sìn mọ́tò àwọn ìpalára díẹ̀díẹ̀ nípa ìtẹ̀síwájú gan ń wà. bẹ́ẹ̀ ni o láti lè tún tẹ̀síwájú lọ bá àwọn olólùfẹ́. bẹ́ẹ̀ ni ẹ wo ìyanu àṣẹ lágbọ̀rọ̀ lọ. orí ètò náà ni àṣírí àràǹbarà náà la wà kí wọ́n máa fi àsìkò yìí kí máa fi dúpẹ́ lọ́wọ́ àwọn tó jẹ́ kí ètò yìí kó wá sí ojúwòran wa ọ̀gá mi pàtàkì ìjọba ọ̀rọ̀ babalábúlé àwọn náà wọ́n dúró ti àràǹbarà pé kí ojú yìí ètò yìí kó ṣàlè máa tẹ̀síwájú lágbọ́rọ̀ Ọlọ́run ẹ gbòòrè yín oore tẹ́ ti ṣe ilé ìtẹ́rù kan sí ẹ gbòòrè yín lágbọ́rọ̀ Ọlọ́run ìjọba ọ̀rọ̀ babalábúlé wọn dá mọ̀ sí pọ̀yọ̀ mo kì í yín o ẹ̀yin ti wá nílé ẹ bá wa ṣíà ẹ ó yá ẹ̀kàn bá wa fi ohun yẹn attraction yẹn kankan bá wa fi kí àwọn olólùfẹ́ yín pé ètò náà ti ń wáṣẹ pamọ́. alẹ́ bí oṣù dé èrò fọhùn bẹ̀rù láàjì èmi èèyàn lọ́sùn akọrún máa lè bódò ní èmi gangan lóòrò tó ń gbèyàn tẹ́ ẹ bá lẹ́ẹ̀ fẹ́ mú mi lọ́wọ́ máa gbọ́ bọ́rọ́
tẹ́ ẹ bá lé ẹfẹ́ mú mi lẹ́sẹ̀ má jòwèrè àjòkan àrè má bọ̀ tẹ́ ẹ lé ẹfẹ́ mú mi lọ tó bẹ́ẹ̀ omi àgbọn ò gbọ́dọ̀ kan ẹ̀rín mi ń jáde ló kí yín pẹ́ ṣe o ọlọ́run a máa gbẹ́yìn náà lọ́wọ́ sókè ẹ ṣé mo dúpẹ́ iléeṣẹ́ yìí ò ní parun ara ń bára máa lọ sókè. àṣírí àràǹbarà ni